omi tuntun ti rú lágbo òṣèlú Nàìjíríà. Máàkì Arẹ́gbẹ́ṣọlá di adarí ẹgbẹ́ òṣèlú alátakò ADC. APC ní kò séwu o. Omi tuntun ti rú, ẹja tuntun sì ti wọnú rẹ̀ lágbo òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn tí àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC tí wọ́n yan ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí Senator David Mark gẹ́gẹ́ bí alága fìdíhe ẹgbẹ́ òṣèlú náà àti Raufu Arẹ́gbẹ́ṣọlá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé fìdíhe ẹgbẹ́ náà ní ọjọ́ kìíní oṣù keje ọdún yìí. Òun ni ẹgbẹ́ ADC ṣe ìkéde àwọn olóyè ẹgbẹ́ ọ̀hún lẹ́yìn ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ náà tó wáyé nílùú Àbújá. Akọ̀wé ìròyìn ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ tó jẹ́ olùdámọ̀ràn fún Senator Mark tẹ́lẹ̀ rí Kọ́lá Májẹ̀kọ́dí mímọ̀ ó mọ̀ ló mọ̀ fọ̀rọ̀ náà léde o lójú òpó X rẹ̀. Ó ṣàlàyé lójú òpó X rẹ̀ pé ẹgbẹ́ òṣèlú ADC ó ti di ẹgbẹ́ òṣèlú àgbáríjọpọ̀ àwọn olóṣèlú. Ó wá tẹ̀sọ́ wájú wọ́n jẹ́ kó dímọ̀ pé ẹgbẹ́ ADC ti yan Senator David Mark gẹ́gẹ́ bí alága fìdíhe àti Raufu Arẹ́gbẹ́ṣọlá o gẹ́gẹ́ bí akọ̀wé fìdíhe ẹgbẹ́ náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí wọ́n kéde ìyànsípò rẹ̀ tán, ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá mọ̀ sọ wípé ẹgbẹ́ òṣèlú ADC ó gbọ́dọ̀ yàtọ̀ sáwọn ẹgbẹ́ òṣèlú yòókù ní Nàìjíríà nípa níní nǹkan kan gbòógì táwọn èèyàn yóò mọ̀ wọ́n fún o. Ó ní òfìfo àgbá lásán ńlọpọ̀ ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà pẹ̀lú báwọn ẹgbẹ́ náà bí wọ́n ṣe ń túká táwọn ọmọ ẹgbẹ́ sì ń darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ míì. Arẹ́gbẹ́ṣọlá ní ọ̀pọ̀ ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà òun ló jẹ́ pé ẹnikẹ́ni wọn kò lè sọ nǹkan tí wọ́n dúró fún gan o. Wọ́n kúrò láti ẹgbẹ́ kan sí òmíràn nítorí agbára, kì í ṣe nítorí aráàlú, kì í sì ṣe nítorí ìfẹ́ tí wọ́n ní sí orílẹ̀-èdè Nàìjíríà gan. Ẹgbẹ́ òṣèlú tiwa kò gbọ́dọ̀ rí báyìí, kì í ṣerú ẹgbẹ́ báyìí ilé mi máa wà. A gbọ́dọ̀ jẹ́ ẹgbẹ́ òṣèlú tí yóò máa sọ nípa ètò ẹ̀kọ́, a ní láti máa kọ́ ilé ẹ̀kọ́, a tún gbọ́dọ̀ máa sọ nípa ètò ààbò fún aráàlú. Bákan náà òun ni ẹgbẹ́ ADC ó gbọ́dọ̀ máa sọ nípa ìpèsè iṣẹ́ fún aráàlú. Àwọn nǹkan wọ̀nyí ó mà ní ṣe pẹ̀lú ohun tí yóò ṣe àǹfààní fún orílẹ̀-èdè Nàìjíríà. Kì í kàn ṣe ọ̀rọ̀ ètò ìdìbò nìkan ńlá ó máa sọ̀rọ̀ nípa rẹ̀ bí kò ṣe ètò ìṣèjọba tó dára. Arẹ́gbẹ́ṣọlá òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Ó wá tẹ̀sọ́ wájú. Arẹ́gbẹ́ṣọlá ní iṣẹ́ pọ̀ fáwọn láti ṣe nínú ẹgbẹ́ ADC nítòótọ́ o, àmọ́ a gbàgbọ́ wípé ẹgbẹ́ ADC ó lè mú àyípadà tó dáa, ó lè mú bá orílẹ̀-èdè Nàìjíríà. Iṣẹ́ tó wà níwájú wa kò mọ̀ rọrùn rárá o, ó sì máa gba àkókò pẹ̀lú nítorí iṣẹ́ náà nílò ìfaraẹnijìn, àmọ́ nǹkan tó ṣeé ṣe ni. Nítorí náà ó ní mo fi béèrè fún àtìlẹ́yìn yín o. Mo fẹ́ kí gbogbo èèyàn dúró tì wá bí a ti bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀tun yìí nínú ètò òṣèlú Nàìjíríà. A fẹ́ lo ẹgbẹ́ òṣèlú ADC láti dá ètò òṣèlú padà síbi tó yẹ kó wà ní Nàìjíríà. Arẹ́gbẹ́ṣọlá ló sọ bẹ́ẹ̀. Onírúurú olóṣèlú láti inú àwọn ẹgbẹ́ alátakò ó mà ló mà kórajọpọ̀ láti dá ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ láti lè kojú ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ ẹgbẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Lára àwọn abẹnugan tó ń pè fún àjọṣepọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò òun ni igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar, olùdíje ààrẹ fẹ́gbẹ́ òṣèlú Labour Party nínú ìbò ààrẹ ọdún 2023, Peter Obi, gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Nasiru El-Rufai àti mínísítà ìgbòkègbodò ọkọ̀ tẹ́lẹ̀ rí ní Nàìjíríà Rotimi Amechi. Lóṣù karùn-ún tó kọjá ń làwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò ní Nàìjíríà òun wọ́n máa pinnu láti lo ẹgbẹ́ òṣèlú ADC láti kojú APC nínú ètò ìdìbò ọdún 2027. Nígbà tó ń sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá, Ralph Nwosu tó dá ẹgbẹ́ náà sílẹ̀ ó mà sọ pé ó ní ìdí táwọn fi yan Senator David Mark gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ náà. Ẹ̀wẹ̀ adelé alága ẹgbẹ́ òṣèlú APC Ali Bukar Dalori ó mà ti sọ pé báwọn ẹgbẹ́ òṣèlú alátakò bí wọ́n ṣe kóra jọpọ̀ kò túrun kankan lára ẹgbẹ́ náà. Dalori tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ Ajé Monday tí kọ́kọ́ wà ní ipò igbákejì alága ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn àríwá Nàìjíríà tẹ́lẹ̀. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó máa ṣe
Dàlórí ni ohun tó ṣe pàtàkì fún báyìí òun ni yíyanjú ìkùnsínú tó wà láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ káàkiri Nàìjíríà. Mo máa gbìyànjú láti rí wípé gbogbo ọmọ ẹgbẹ́ APC tí wọ́n ní ìkùnsínú sí ara wọn ó ní mo máa yanjú rẹ̀. Mo máa jókòó pẹ̀lú wọn láti yanjú ọ̀rọ̀ náà torí a nílò ara wa nínú ẹgbẹ́ o. Dàlórí ló sọ bẹ́ẹ̀. Adelé alága ẹgbẹ́ APC kò ṣàìfìdí rẹ̀ múlẹ̀ pé ẹgbẹ́ kò tí ì mú ọjọ́ kan gbòógì fún ìpàdé gbogbogbò káàkiri Nàìjíríà torí àwọn ní láti bá àwọn àgbààgbà ẹgbẹ́ sọ̀rọ̀ náà káwọn tó mú ọjọ́ o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wí tó wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o. A kú iṣẹ́ tàná adẹ̀kú múra iṣẹ́ tòní. Ọlọ́run ọba tó mọ fèrè sísẹ̀ ẹ̀dá yóò fèrè síṣẹ́ mi àti yín o.